like, and subscribe to our YouTube channel and press the notification button for more. Thank you. Happy birthday to you, Daniel Blessing Mary Anna. Torí ọlọ́jọ́ ìbí, àwa sọ wípé ẹ ṣé Ọlọ́run ẹlẹ́dàá wa. Àwa sọ wípé ẹ ṣé o ẹlẹ́dàá gbogbo ayé. Àwa sọ wípé ẹ ṣé o. Àwa sọ wípé ẹ ṣé Ọlọ́run ẹlẹ́dàá wa. Àwa sọ wípé ẹ ṣé o ẹlẹ́dàá gbogbo ayé. Àpáta dé, àpáta ewì dé, àwa dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ọba lórí ayé Daniel Blessing Anna Mary okú ọdún arẹwà lóbìnrin olóríire ọmọ ó mọ́ lára abẹ́yín funfun bí ìtẹ́fún abojú funfun bí òṣùmàrè tí ń bẹ lókè ẹ̀rín owó ní márìn kì í pariwo lónìí ọjọ́ bíi rẹ okú ọdún àti ọ̀pọ̀ ọdún àṣèyí ṣàmọ́dún àṣàmọ́dún ṣẹ̀mí. Tèmídayọ̀ Láwí BTC ló ní kí n máa kí ọ ó ní kí n má dákẹ́ lónìí ọjọ́ bíi rẹ ó ní kí ọ kí n délé bàbá tó bí ọlọ́mọ. Òkè Ìmẹ̀sí ní í ṣe lé bàbá rẹ ìlú Fábùnmi Òkè Ìmẹ̀sí ìlú àwọn akọni ìwọ lọmọ lọ́jà òkè ọmọ lọ́jà nídìí ògùn àgbọ̀nà àtìrí ogun àtìrí ìjà ìlú Fábùnmi ọ̀rá ládà akúrú tìbọntìbọn ìwọ lọmọ afagànjà bí èso ọ̀dàrà ọmọ òkè àgbọ̀nà ọmọ òkè lùdú ògùn àgbọ̀nà àtìrí ogun àtìrí ìjà àṣeyí ṣàmọ́dún ọdún ayọ̀ ló mọ̀ ṣe lágbára lọ́wọ́ Ọlọ́run ọba ìwọ ò ní bá wọn tẹ́jú lẹ̀ mọ́lẹ̀ láyé ń bí ò ní kọjọ́ ọlọ́jọ́ lọ ò ní fàìsàn lògbà èèyàn tó bá ní kó o mọ́ ṣàmọ́dún ẹ̀yà kàlà ni ó mọ̀ sìnkú wọn gbogbo ẹni tó bá ní kó o mọ́ dàgbà Blessing ọrùn á máa wọ̀ wọ́n ní bẹ́ẹ̀ ni tó ru sìmẹ́ǹtì mẹ́fà pọ̀ àwọ̀ títò tó bá mú wálé ayé ló máa mú padà lọ sóde ọ̀run ọmọ aráyé kò ní pa ọ́ láwọ̀dà ẹja kì í jà kó wọlé omi kì í jà kó wọlé ẹja òdì méjì kò ní ṣàìdí àwọn ọ̀tá rẹ lọ́wọ́ kó o lè ráyè ṣe tiẹ̀ lágbára lọ́wọ́ Ọlọ́run ó kú ayẹyẹ ọjọ́ ìbí tòní ó yẹ gbéyàn bóde gbámúlà bóde ó yẹ wá gbé wáìnì sí kẹjẹ kájọ máa bì hápì bóyin bá ṣe tán agbèrè ó dínú kókó ògì bá fẹ̀rẹ̀ bọ̀jọ̀ bá ṣe tán agbèrè ó dínú sàárẹ̀ tó kọ́lé sí àpáta ewì mo ṣe tán mò ń rebi tá a forí mi sọlẹ̀ sí lójúmọ́ tí mọ́rẹ́ dodo ilẹ̀ kíkẹ́. Kindly click like and subscribe to our YouTube channel and press the notification button for more. Thank you.